Kò ní choice rárá náà. Lonsi is a stubborn man. Ẹ filẹ̀ fún mi, mo ní plan. Damn. Like seriously? Are we still gonna use this guy? Eléyìí tare ò balẹ̀. And tó yẹ ká ti pàdánù. And so, trust me, Deji's in for a trade of a lifetime. Ẹ má ṣèfẹ́ nù mí o. Ẹ mọ̀ pé èèyàn lè ṣèfẹ́ nù mí. Ọtí mo mọ ní kẹ́lẹ́. Kábíyèsí o. Ṣé kò sí? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Wàhálà ti dé o. Àwọn kan ní wọ́n kò gidá ní. Wọ́n kò àgàdé. Ọjọ́ ó fẹ́ tẹ́. Kábíyèsí o. Àwọn ọdọ́ ni o. Wọ́n wà ń ta, wọ́n bẹ́ ń ta bàbá. Wọ́n bẹ́ ń ta o. Kábíyèsí. Àwọn wọlé ló kún tàbí ẹ̀. Àwọn wọlé. Ó dàbí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ àmì ní ọjà. Wọ́n kò gidá ní. Wọ́n kọ̀ dàda ní. Tibọ́n tógún kódà. Lọ́wọ́ ń jẹyà, èyí kí ibùkún ìwọ́n jẹyà, kí wọ́n ní ìwúlò owó oṣù tí mo sọ fún yín gangan. Ẹgbẹ́ púpọ̀ inú yín ló gbé sáà wọ́n. Títà! Oyin mọ́, kí ni wọ́n ṣe dúró dé? Ṣọ̀pọ̀ náà. Irọ́. Èmi náà fẹ́ kí àwọ̀ mi dán bíi tiẹ̀. Tell me about your new friends. Even lára àwọn sisters wa. Ojú mi máa fọ́.
Mo lálàá burúkú kan mọ́jú ẹni. Mo rí ọmọbìnrin kan tí ó ń fà lọ́wọ́. Ẹ̀yin méjèèjì tí ń sọ̀rọ̀ mi. Lásìgbà tọmọbìnrin ti wọnú ọgbà yìí ni mi ò ti gbà tiẹ̀. Mo dẹ̀ mọ̀ pé láṣìírí lágbára Ọlọ́run gbogbo àṣírí ẹ̀ ló máa tú sí gbangba. Àtìgbà tó ti ń tẹ̀lé ọmọbìnrin yìí ló ti ń hùwàkúwà, ló tún ń parọ́kúrọ́, ló tún ń ṣèkúṣe. Isaac! Isaac! Lọ́ládé. Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Ṣé mo kàn feel useless. Mo kàn ń sùn, mo kàn ń jí. Mi ò rí nǹkan fi life mi ṣe. Gbogbo nǹkan tí mo tún dánwọ́ lé ló ń dojúrú. Ọmọdé, má sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. Ó dáa, kí ló fẹ́ kí n ṣe ń sìn? Mo tẹ́ wò pé tẹ́ bá lè yá mi lówó díẹ̀ kí n fi bẹ̀rẹ̀ business, kí n máa fi ta nǹkan pẹ́pẹ́pẹ́, má dẹ̀ máa dá padà fún yín later. So, bí èlò ló wà ní Dubai? Ó dàbí pé o tiẹ̀ sí ní business plan kan. Well, kò ṣe pé mi náà ní owó púpọ̀ bẹ́ẹ̀ yẹn. Mo kàn manage náà ni. But mo lè bẹ bá Junior sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀? Mo appreciate nǹkan tẹ́ fẹ́ ṣe, but mi ò fẹ́ involve Junior sínú ọ̀rọ̀ ayé mi báyìí. Kí ló dé? Mo ní màá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ni. Ẹ jọ̀ọ́, bóyá tẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀, kẹ́ má mention orúkọ mi. Ẹ jọ̀ọ́. Ó dáa, ọ̀rọ̀ ẹ ti yé mi. But onìkan náà ló lè help wa báyìí. Ṣùgbọ́n má worry. Hello Junior, báwo ni? Kórè lọ́jọ́. Mo mà ní help ẹ ni. Ẹ sì gbàgbà lórí èṣù, báwa la jù yín lọ, bẹ́yìn lẹ jù wá lọ. Ẹ sì gbàgbà lórí èṣù. Ẹ sì gbàgbà lórí èṣù. Ẹ sì gbàgbà lórí èṣù, báwa la jù yín lọ, bẹ́yìn lẹ jù wá lọ. Ẹ sì gbàgbà lórí èṣù. Ó ti tó. Ẹ sì gbàgbà lórí èṣù. Ẹ sì gbàgbà lórí èṣù, báwa la jù yín lọ, bẹ́yìn lẹ jù wá lọ. Ó ti tó. Ẹ wo, tẹ́ ẹ bá jẹ́ kí n sọ̀rọ̀. Tẹ́ ẹ bá jẹ́ kí n sọ̀rọ̀, can you please just shut up? Tẹ́ ẹ bá jẹ́ kí n sọ̀rọ̀, báwo lẹ ṣe fẹ́ gbọ́ tèmi? Adélé, kí lẹ fẹ́ sọ táwọn tí ì gbọ́? Àbí kí lẹ fẹ́ sọ táwọn tí ì mọ̀? Ṣé ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ ló máa mú gbogbo àwọn jẹgúdújẹrá tẹ́ kó wọnú ìlú láti dálẹ̀ wa padà fún wa ni? Àbí kí lẹ fẹ́ sọ táwọn wa mọ̀ báyìí? Kí lẹ fẹ́ sọ fún wa tó fẹ́ yí gbogbo nǹkan padà? Adélé, ẹ sọ fún wa. Àtìgbà tẹ́ ẹ ti wọnú ìlú ìwà yìí tẹ́ ẹ ti dórí àpèrè ní gbogbo làjálù ti dé bá wa. Àtẹ̀tọ́sẹ̀ àtẹ̀tí òsẹ̀ ọ̀sẹ́nìkẹ́ni tí àbílù àwọn tẹ́ kọ́wọ́ tí kò dé bá. Ẹjẹ́ sọ̀rọ̀ táwọn ẹjẹ́ sọ̀rọ̀ táwọn gbogbo
gbogbo àwọn ọjà wa pátápátá làwọn olórí burúkú àtòjì ti. Sẹ́sẹ̀ wa ni ká fún wọn láyè láti wọnú ìlú wa ni. Àbí Adélé ẹ sọ fún wa. Ẹ sọ. Èmi ò mọ̀ o. Àbí? Adélé, ẹ mọ̀ wùlẹ̀ jẹun wá. Tí nǹkan tẹ́ ẹ bá fẹ́ sọ, ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn wa ó gbọ́. Àbí? Ẹ̀gbọ́n, tí ẹ mọ̀ pé tí yín ni mò ń ṣe. Adélé dẹ̀ ti jẹ́ kó yé wa wípé gbogbo àwọn ajẹkùjẹrá oníbàjẹ́ èèyàn ló gbàgbára lọ́wọ́ wọn. Ṣé ẹ gbọ́? Ẹ jẹ́ àṣepẹ̀lẹ́, ẹ jẹ́ àgbọ̀nkọ́tàdé ní òwú. Ẹ wá máa wá lọ. Tèmi bá ti wá kúrò lọ́dọ̀ àdọ̀ Adélé, ń wàá bá yín nínú ọjà. Nǹkan tádélé bá ti sọ fún mi, kì í jẹ ẹ̀gbọ́n. Mo wíire àbí mi ò wíire? Mo wíire. Adélé pọ̀ tó wà lóyá. Ṣé o ẹ̀yin aráàlú ẹ ṣe tẹ gbọ́ ti wá o? Ẹ̀yin bá yín nínú ọjà. Èmi gan máa gbọ́ ti yín ẹ̀rù á bà yín. Ẹ ládélé yìí. Ẹ má jẹ́ sọ jù báyìí lọ. Ẹ ṣé o. Ìwọ. Tẹ́ ẹ bá yín bá yín nínú ọjà. Hello. Ẹ káàárọ̀ mà. Sórí èmi náà ní pẹ́ já ẹ kúrò lórí fóònù yìí because èmi kọ́ ló yẹ kó pè Junior ni kò pè because èmi pẹ̀lú ẹ̀ àmì kankan tí a fẹ́ discuss. Ok. Kí ni nǹkan gan tó fẹ́ bá sọ? Jackson. Look, èmi kọ́ ni bàbá Jackson. Mi ò ní right bóyá ó yẹ kí Jackson padà wálé àbí kò yẹ kó padà wálé. Mi ò ní right kankan lórí ẹ̀. Okay? Ẹ kó gbogbo àwọn kinní ìkẹ́ lọ sun wọn náà. Kí lè tẹ́ fẹ́ fi sùn? Ṣé o fẹ́ jẹ mi? Rárá mà, mo gbẹ máa ní ìdáwọn kan ní ìpínkẹ́ wò. Kó gbogbo ẹ̀kú lọ sún náà fún mi, kí ló mi ẹjọ́. Good afternoon. Afternoon. Thank you. You're looking good. Kí ni kò get for? Oh, all right. Pé tí mo jẹun. Oh, that's good. That's very nice. So. Yes. Mo mọ̀ pé àwọn lawyers tó ní o máa rán sí mi pẹ̀lú documents mi ò rí wọn. Oh, that. Èmi ni mi ò tí ready jàre. The last time tá sọ̀rọ̀ ó ṣe bí ìgbàdàn pé o ti ready gan, you know, pé everything wà mind ẹ. Wípé o ready for anything nígbà. Yes, you are very right. But lẹ́yìn ìgbà tá a ríra tán yẹn, mo tún wá tú ọ̀rọ̀ yẹn rò dáadáa. Mo wá wò pé ṣé mo dẹ̀ lè dá run company yẹn? Ṣé mi ò ní ìbàjẹ́? Àbí ṣé kìí ṣe pé mo fẹ́ ṣe jura mi lọ? Actually, kò sẹ́ni tó fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ tí ò ní ìrówó dáadáa. But I have somebody who can assist you and make it so easy for you. Mi dé lórúkọ ẹ̀. Tó ga tó dúdú. Ó mọ̀. I do. Very good. Very brilliant guy. Tó bá bẹ́ẹ̀ tẹsẹ̀ bọ̀, wàá kàn rí pé kó lọ sùn pé wọ́n ti bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀tọ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí. Very brilliant boy. Okay. Màá tún gbé yẹ̀wò ń gbà yín. Because pé wọ́n fẹ́ dá company sílẹ̀ máa kò easy o. Nígbà tí wa náà ta fẹ́ dá company yẹn sílẹ̀. Àwa mẹ́rin gbogbo wa kàn forí gbára wọn báyìí pé báwo la ṣe máa ṣe ẹ̀rù ń bà wá àmọ́ bóyá ká kówó tó pọ̀ sí. Bẹ́ẹ̀ tí nígbà tí àwọn experts tán dé tán bá wa kọwọ́ bọ̀ ọmọ inú gbogbo wa kàn ń dùn ní pé so ó easy báyìí. A lọ sinmi ni o wọ́n bá wa ṣe tó rọrùn gan. Well,
Màá tún rò. And I'll get back to you. Ṣé kí n má parọ́? Mo admire courage ẹ. Nǹkan tó fẹ́ ṣe nǹkan tó rẹ pé àwọn ọkùnrin míì gan ẹ̀rù wọn máa bà wọ́n ni pé hey ṣáwọn lè ṣe ni wọ́n fẹ́ ṣe yìí. I admire your courage. Kò easy o. Anyway, ó tún lè easy ṣá for a woman like you. A woman with shoulders of a superman. Thank you. Yeah, I mean, let them get you something now. Oh, no, don't bother. I'm okay. Yeah. Like I said earlier. Wow, wow, that's nice. Oshego. Thank you. My lord, arábìnrin tí Honorable Albarika bá fi bá ní àjọṣepọ̀, ó wà láàrin wọn. Arábìnrin tí a mọ̀ sí Ronke, a dẹ̀ sọ bí alẹ́ ọjọ́ yẹn, alẹ́ burúkú yẹn, bó ṣe lọ fún everybody tó wà ní kọ́ọ̀tù. Olúwa mi, ẹ gbà mí àyè láti play video tape ibi tí Ronke ti ṣàlàyé bí alẹ́ ọjọ́ yẹn ṣe lọ fún everybody tó wà ní kọ́ọ̀tù. Olúwa mi objection. A lè gba nǹkan tó wà nínú. Wọ́n lè ti tán ọ̀bọ̀. Ẹ jẹ́ ká gbọ́. Ẹ̀yin ará mi, Olúwa, ẹ gbọ́ òótọ́ ọ̀rọ̀ láti Ronke. Ẹ̀yin ará Olùpàkùrọ̀, ẹ máa sọ̀sùn péye, ẹ máa sùn, ẹ̀yin ká lajú sílẹ̀, ká jẹ́ kí tẹ̀lùbọ̀ kókó wá. Gbogbo nǹkan tó yẹ kí àwọn ọmọ yóò jẹ ní àwọn jẹgúdújẹrá tí wọ́n ti jẹ, tí wọ́n ti pín, tí wọ́n ti gbá bìbí kálọ̀kálọ̀. Ẹ̀yin ará Olùpàkùrọ̀ ẹ wá ń sùn. Ẹ̀yin ará Olùpàkùrọ̀ ẹ má sùn ọjọ́ ọ̀la yín mọ́. Ẹ ti ń sùn ọjọ́ òní yìí. Ẹ má torí òkèlè sílẹ̀ méjì. Kẹtọ́jọ́ ọ̀la yín. Kẹtù tata ọmọ yín mọ́. Ẹ̀yin ará Olùpàkùrọ̀ ẹ má sùn. Ẹ jí dìde. Ẹ gbéra. Ẹ gbéra. Ẹ̀yin ará Olùpàkùrọ̀ ẹ má ṣàṣùn péye o. Ẹ má ṣàṣùn para o. Ọlọ́run ló mọ bí ọ̀rọ̀ yìí ṣe sáré dórí social media lẹ́nu sí. It's everywhere o. Mo fẹ́ bọ́lẹ̀. Níbo ló dà? O lè máa lọ sọ́fíìsì. Mo fẹ́ sáré rí hàn. Wo ní láti stress ara mi. Favorite ẹni mo fẹ́ prepare jollof rice pẹ̀lú chicken tó nẹgbà ọ̀yá. Kí ló ṣẹlẹ̀?
bọ̀bọ̀ ìfẹ́ bàjẹ́ ṣá. Yes, hello. Wèrè tó pè lọ́gẹ̀dà. Junior da. Wèrè ò gbé kọ̀lẹ̀. Èmi ń pariwo. Ṣó gbádùn ṣá? Ṣó wà òkè ṣá? Pẹ̀lú gbogbo promise tó ṣe. Pẹ̀lú gbogbo ìlérí tó ṣe pé òun ò ní lo fídíò yẹn. Ó dẹ̀ padà lọ lo fídíò yẹn. Shut up, idiot! Shut your mouth! Ẹ gbádùn mi. Èmi ni mo gbà yín tíṣẹ́ náà. Nǹkan tí mo wá fẹ́ lè máa ṣe, not the other way round. Have you gone online? Can you see all the stupid comments people were saying about her? Sorry, ká tó release video yẹn, láwọn èèyàn ti ń sọ̀sọ̀kúsọ. Kò dẹ̀ ní dáa fún yín. Ní gbádùn. Ṣé rí nǹkan tẹ́ ṣe yìí? Nǹkan tẹ́ ṣe yìí? Nǹkan tí máa fojú yín rí? A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ̀yẹ́ máa wòran. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Olè lé kí. Hello? Kí ló fẹ́? Mo rò pé ò ń ṣunú. O ò ní gbádùn. Ṣé o fẹ́ sọ pé o mọ̀ ń pẹ̀? Ẹjọ́ fọwọ́sowọ́pọ̀ báyé àbúrò mi jẹ́ àbí? Ẹjọ́ fọwọ́sowọ́pọ̀ o tún wá ń padà wá bá mi. O ń ṣunú ni. Kí ni? Kí ni? O ń ṣeré. Ọpọlọ ẹ̀ ti lọ. Kò kọ́ ṣe lórí jọ. Kò ṣe kó lórí fóònù mi. Idiot. Wo? Okay. Èyí máa bàjẹ́ lẹ́ẹ̀kọ́. Mi ò ní pẹ́. Hello? Ìró tí mi báwo ni? Èmi ò lọ́gà kankan. Ṣe bó ní nọ́mbà ẹ̀ ò dẹ̀ pé. He was just doing his job. Ṣorí, ká tó upload anything rárá ní àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ. Hello? Hello, Rotimi? Hello? Ó sọ fún mi pé ó ń bọ̀. Ṣé kò sí? Mo ṣe kúrò ní court ni. Oh, yeah. Case àbúrò Rotimi yẹn. I heard she testified in court today. Yeah, she did. So sad. It is. Ṣé ẹ̀ ń travel ni? Mo kúrò ní town ni. Why? Mo fẹ́ lọ practice níbòmí. But kí ló dé tí ẹ ṣe practice ní báyìí?
Èmi ló ni mo fẹ́ sọ fún ẹ pé wọ́n ti gba license mi. License yín, mo lè bá yín gbà padà now. I mean, I just need some má worry, Junior. Don't worry. You always refuse my offer. Ṣé bí ẹ lè ṣe hate me too? No, Junior. Mi ò ní help ẹ. Ó kàn wọ́n make live life me bó ṣe wù mí for once. Please. So, ibo lẹ wá ń lọ? Mi ò tiẹ̀ mọ̀. Is everything all right? Yeah, just work stuff. Oh, okay. Ṣé wàá jàmàlà? Yes, hold on for me now. G3 fún rẹ̀. Ojú ẹ̀ rẹ̀. Yes. Ẹ kú àtijọ́. Ṣé dáadáa ni? Ẹ̀gbọ́n náà, ṣé ó sanra sí ni àbí ojú mi ló ń tàn mí jẹ? Balogun. Oh, yes. Okay. Yeah. Close to. Ọ̀ká ti ní ìdẹ́nsìn. Ó dẹ̀ di dandan kó gbọ́rọ̀ sí ọ̀ká lẹ́nu. Jókòó, ṣé bí lé ẹni? Ọ̀ká. Ó tiẹ̀ wá béèrè àwa tó kù rárá. Àṣé bí ọ̀rẹ́ la gbéra wa. Nígbà yẹn lọ́hùn tí àwa méjèèjì tá ń kó ara wa káàkiri. Bí a tiẹ̀ ṣe ìbúra òfò kan, ìbúra arọ́ kan wípé a ò ní dá ara wa. Àfi tí kú bá yà wá. Àjálù wá dé ìwọ fẹ́rẹ́gẹ́. Ṣáyé nìyẹn. Ó mọ̀ wípé inú àwọn tó kù kò lè dùn sí ẹ láéláé tí wọ́n bá rí wípé àti wọ àtẹ̀bí tiẹ̀ inú gbádùn yìí wà táwọn dẹ̀ jẹ ìyà nínú ọgbà ẹ̀wọ̀n. Ṣé ayé nìyẹn? Anyway, ọ̀ká ti níṣẹ́ fún ẹ báyìí. Èmi ní iṣẹ́ tí mò ń ṣe. Bẹ́ẹ̀ni sáhùn. I have a job. Dákẹ́ ẹnu ẹ̀ ń dẹ̀sẹ̀. Wọ́n bí ìyá láyà ajáre kó ní kò séwu níbi tí ẹkùn wà. Kí ló ṣe? Wò mí kó tún mi wò. Bí ó bá jẹ́ wípé o sì ní ẹ̀mí ara ẹ̀ àti ti mọ̀lẹ́bí ẹ lò. Àfi kó tẹ́tí kó gbọ́hùn tó ká bá sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ. Nísìnyí tó dẹ̀ ti mọ ibi tí omi ti rú wá. Mo fẹ́ kó mọ̀ wípé èmi nìkan ni mo lè gbà ẹ́ lẹ̀ lọ́wọ́ ara mi. Ojú mi, ojú korokoro kì í pa ojú korokoro jẹ. Wàá pàdé ẹni tí ẹjọ́ máa ṣiṣẹ́ pọ̀ ní ọ̀la òde.
Deji, tẹ́tí kò gbọ́ mi. Gbogbo ohun tí ó bá sọ fún ẹ pátá àṣẹ ni. Borokini. Ó wọnú ilé mi wá. Ó bẹ̀rẹ̀ sí accuse me of outrageous lies. Tell you this. I refuse to be intimidated. I refuse to be blackmailed. Listen to me, Professor. I've got a job offer for you. Get out. I don't want to hear. Get out of my house. Mrs. Remy Lawson, presently held in Kirikiri prison. Mo fi pé by now, ó yẹ kẹ́ ti máa round up that popular rape case, the court. Deji Lawson Jr.